ní tán lẹ́nu mi o. iyọ̀ ní tán lẹ́nu mi. ẹni tá a bá ṣe lóore níwọ̀n ẹgbẹ̀fà tí òtútù bẹ́ẹ̀ gidi ní ẹgbẹ̀je. èyí ni ìjọ apostolic men of joy prayer ministry. tí ń bẹ nínú ìjọ àlàáfíà. tí olùjọ pé kí bàbá wa evangelist ajayi adéyẹmí máa ṣe alákòóso rẹ̀. ń pe gbogbo àwọn ènìyàn. láti wá bá bàbá wa. royal majesty ọba amos adélakùn. farukànmí akíngbadé wọn òkìtì of iju. kọrin ìyàn ọpẹ́ jíjú ọpẹ́ fọba ọlọ́pẹ́ jùlọ. fún oore kàbìtì kànga. tí ọba àwọn ọba ṣe fún wọn. torí pé orí tó bá lugi tí ò fọ́ tó lu ọ̀pẹ tí ò fọ́. ire ní jásí nígbẹ̀yìn. àjẹ́ tó bá wà rẹ̀ inú ẹ̀kú tó bọ̀ ó yẹ ká kíkú oríire. òun náà fi wò ó sùsùsù. pé ìsọjí àràgbá yamuyamu. tí a pè àkórí rẹ̀ ní. praise to the king of kings. ìyìn sí ọba àwọn ọba. tí yóò wáyé ní ọgbọ́jọ́ oṣù yìí. ní dédé agogo 3 ọ̀sán. ní dojúkọ central mosque ti bẹ nínú ìjù. ọ̀gọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. tí wọ́n ti wà full loaded with holy spirit. ló máa ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́jọ́ náà. lára wọn ni pastor Ladipo. reverend mọ̀dà adébáyọ̀. evangelist akínyìn. prophet adéyẹmí a. ibẹ̀ ni wọ́n ti mọ oròjò àdúrà. ní wọ́n fi bọ́ǹbù tó ogun ayé ènìyàn dà. tí ó sì mọ kó bù bí èlùbọ́. àtàwọn talented olórin ẹ̀mí. àwọn bíi pastor benjamin. láti ìta ògbóni. sister bùnmi iju. success band láti ìlú ìjù. ṣèyí maiti. pastor mrs ajayi. ògbóǹtagì akéwì ni olówó láfẹ́ olúwàfẹ́mi akéwì sọ̀rọ̀sọ̀rọ̀ kò ní gbẹ́yìn. ire tèmi kò ní kọjá. máa kọrin yìí ní tèmi.